car wash eléyìí báyìí a kàn ń bọ̀ láti ibi iṣẹ́ ní èmi pẹ̀lú son náà kàn sọ pé free car wash àwọn mọ́tò ọkàn bò ń bá dé ẹni ẹ wo iye tó ń san tó wáyé pa fẹ́ sanwó 44 èyí tó kéré jù tó bá kàn rọra fọ pẹ̀rẹ̀kẹ́ wà kàn fọ $25 sí $12 so ẹ wo tí náà ò bá sí ṣé ó lè ṣẹlẹ̀ ẹ̀rí ńgbà tá a bá wọnú rẹ̀ iná ló jẹ́ kó ṣe é ṣe iná electricity kí ni èjì Nàìjíríà báyìí ṣé ẹni tí ò rí náà tó máa fi pọ́ǹpù táyà kẹ̀kẹ́ ṣé òun ló máa rí náà tó máa fi gbérú iléeṣẹ́ ilé yìí báyìí kì í ṣe rocket science ọwọ́ kan la máa gbélé wá sílé àwọn tó ń ṣiṣẹ́ ń bí yóò ráwọn ọmọ tó ń ṣiṣẹ́ yẹn ó dà pé àlè rí wọn àbí àwọn ọmọ tó ń ṣiṣẹ́ yẹn mo tó ń gbà ní pàáwà àwọn tó wọṣọ blue yẹn yìí ṣe owó kékeré wọn máa gbà wọn kàn ní ká wá fọ mọ́tò lọ́fẹ̀ẹ́ ẹ wo bí ibi ló ti yẹ ká sanwó àbí ibi kéèyàn fowó sí bíbà but báyìí ọ̀fẹ́ ni lè ní kò àsanwó wàá dẹ̀ jòkó sínú mọ́tò ẹ̀ rí gbà wáwọ̀ wàá jòkó sínú mọ́tò ẹni pé màá máa fọ mọ́tò lọ fún ara ẹ̀ gbogbo ilé ìtọ́lẹ̀ ń ṣe yìí ó ní ìtumọ̀ kì í ṣe pé bóyá wọn kàn ládé ń ṣe wọ́n fún ẹ free car wash kò sí nǹkan ọ̀fẹ́ ńlá Amẹ́ríkà ó níbi tán ti máa gba nǹkan wọn so kọ́lọ́n kan ṣàánú wa ni iná ẹ fix iná ọmọ Nàìjíríà ò ń ṣọ̀lẹ ẹ kàn sọ pé àwọn youth bàbá old cargo tó ń sọ pé àwọn youth pé lazy kìíní ọgbọ́n ní ara ẹ̀ ò dá rárá sára ẹ̀ gan dá gan sára èèyàn lè dá kó máa disgrace youth ẹ̀ gbogbo àwọn tó ní kó máa bọ̀ láti gbogbo Africa sí àwọn adaran tó ní kó máa bọ̀ wọ́n pa tẹrú tọmọ wọ́n pa ọmọdé wọ́n pa kúkúrú wọ́n pa gúngùn oníjọba nǹkan ti sùn àánú ẹ̀yin youth ló kàn ṣe èmi ẹ múra síra yín kẹ jára yín gbà lọ́wọ́ wèrè wọ́n fẹ́ lọ dìbò báyìí ṣé wọ́n máa ṣe náà fún yín àbọ̀ wọ́n ṣe náà fún yín I don't know ẹ rí kò sí béèyàn kankan sọ̀rọ̀ òun fúnra ló máa gbé ẹ lọ́wọ́ gbà kò ń ṣe rocket science a lè ṣe léyìí sílé àwọn ọmọ yín tó wà ní ìlú òyìnbó wọ́n rẹ́dì láti wá dá iṣẹ́ mo rẹ́ni tó dáṣẹ́ síbẹ̀ yẹn tó jẹ́ pé big store mọ́mí yẹn ó máa rí fídíò very big store tó dá sílẹ̀ ní Yorùbá land mẹ́rin àwọn bẹ́rí gápágápá gẹ́sẹ̀gẹ́sẹ̀ wọn kò jẹ́ kán wá sílé bẹ́ẹ̀ fẹ́ kọ́ máa wá sílé pé káwọn ọmọ yẹn kán tiẹ̀ wá kán wá máa lé àyà máa já ẹ rí ọkùnrin tó dé recently ni wọ́n padà nù léṣù pé kó wá dá ilé iṣẹ́ sílẹ̀ wọ́n gbẹ̀mí ẹ̀ ó ní ó sún èmi o gbogbo ilé òkè yẹyẹ yọkàn sáré níbi iṣẹ́ níbi ọ́fíìsì wa bẹ́ẹ̀ ó rí fast food méjì tó sáré ṣe ni kò pósù mẹ́fà wọ́n ti parí ẹ̀ kí ló fà iná wà ẹ̀wọ̀n bóyá ń fọ mọ́tò lọ ó máa fọ̀ láwọn máa fọ̀ fún ara ẹ̀ ní eléyìí tá ń sọ pé àwùfdè wọ́n ní ìdè ṣe kíni wọ́n ló ń já pọ́kẹ̀tì àbí àdéhùn náà mi máa báyìí máa ń sọ ìjẹ́ ká wáìnà ọ̀bì àrẹ wọ́n ní àwùfdè kí náà sọ pé àwùf máa ṣe ó ń bẹ́kùn àbí eléyìí báyìí àwùfdè yàtọ̀ o àwùfdè yàtọ̀ o ẹsẹ̀ all right. Why not bang? Neutral. Only keep basic neutral. Thank you, bro. Very. Ó ń lọ nìyẹn. Ó máa fọ gbogbo ẹ̀ fún ara ẹ̀.
ní kí gbẹ́sẹ̀ kó ń pẹ́dà ó ní àfọwọ́lẹ̀ àgbé mọ́tò ẹni sí neutral. Ogun kọ́ ló ń jà òun fọ́ ni. Àmọ̀gbà tó máa close mọ́ ẹ ká gbé di ọ̀dà ọ̀hún ọ̀dà wa. Ó ní ó mọ mọ́ lólóló ni máa fara ẹ̀hàn yín tá a bá délé. Iṣẹ́ rocket science àtọ́ ó easy. Nígbà tó bá fẹ́ jáde bẹ́ẹ̀ á wá fẹ́ atẹ́gùn àgbákàmọ̀ kan sí lára á wá fẹ́ gbogbo rádaràdà á fẹ́ dànù. Mọ́tò tí wájú ẹ̀ ó dẹ̀ ń ṣe lọ pé wọ́n ṣe lọ nìyẹn. Iná ló jẹ́ kíkíní ìwọ̀n ìṣesí. Iná kó fix iná ní irọ́ wọn lè fix ẹ̀. Kó jẹnẹrétọ̀ ẹ̀ kó wọlé kó jẹnẹrétọ̀ wọlé wọ́n ti pollute yẹ ẹ̀rí bẹ́ẹ̀ á fẹ́ gbogbo kíní yẹn dànù. Ṣé rí iná yẹn ó máa dra ẹ̀. Ẹ máa wo náà yẹn o aṣọ mi kò ti rẹ́dì pé kí n máa lọ. Ṣé rí bẹ́ẹ̀ rẹ́dì kí n máa lọ. Ṣé rí ó ní. Àwọn mọ́tò ń wọlé ni tó ń ṣàwúfù ti Nàìjíríà ẹ takú sí Nàìjíríà láwúfù àwúfù Nàìjíríà ń ba ayé èèyàn jẹ́ ni ó ní iná gbogbo nǹkan tá a ní nílẹ̀ Yorùbá ó a lè ṣe ná kò lé ó ní kọ́bọ̀ àsánlé ní ìbáyìí báwo ló ṣe ní sọ táàsì ẹ ní irú ìlú yìí ẹ ibi tá à ń gbé síbi kò ju 2 minutes ìrìnlẹ̀ wọ́n dẹ̀ ṣe ń wọlé ni free car wash oníkálùkù kàn ń wọlé ni ọlọ́pàá gan fẹ́ lọ fọ́tí ẹ̀ kò yé èmi o ẹ ṣé jàre.